masalasi anabi wa Muhammad sallallahu alaihi wasallam nílùú Madina bẹ́ẹ̀ ni àwa yìí òun náà ni àti wá rí olóńgbò yìí olóńgbò dúdú ni látòkè délẹ̀ etí rẹ̀ dúdú ojú rẹ̀ dúdú ẹsẹ̀ rẹ̀ dúdú ìrù rẹ̀ dúdú gbogbo ẹ̀ látòkè délẹ̀ wallahi dúdú ni ọ̀gànjọ́ òru tún wá látún wá wà yìí nǹkan bíi aago méjìlá kọjá bíi okùn bíi ìṣẹ́jú márùn-ún kí a bí ọmọ rẹ̀ àgbàsà láń lọ bí aago méjìlá àbọ̀ ọ̀la wà yìí ọ̀gànjọ́ òru ni ẹbí ebi tí wàá jókòó ń bí táwa ti sinmi síwájú kan dé ń bẹ̀ láti wá rí olóńgbò dúdú wọn á ń bọ́ olóńgbò yìí káàánú pé ó mọ̀ sí o ká ní Nàìjíríà láti rí olóńgbò dúdú báyìí lọ́gànjọ́ òru báyìí kí lọmọ Yorùbá wù yìí kí làkídà Yorùbá lórí ẹ̀rí olóńgbò yìí ń sáyé tí ẹni o ń sáyé tí ẹni o adu búrẹ́dì fún kò jẹ búrẹ́dì ọ̀hún nígbà tí èso ń jẹ rẹ̀ abẹ́rẹ́ nǹkan bá mọ́ lọ ọ̀nà ilé ọ̀ fẹ́ fi ẹ̀rí mọ́sálásí ànábì Muhammad sallallahu alaihi wasallam lẹ́wọ̀ ẹ̀rí olóńgbò ọ̀hún náà rí dúdú ni dúdú gbogbo nǹkan ló dúdú lára rẹ̀ ó dúdú rẹ́kírẹ́kí ẹ̀rí bẹ́ẹ̀ ọ̀nà búrẹ́dì tán jó fún ní òjẹ́ yìí táwa rí báyìí pé àkídà tá a fi ń dára wa láàmú ilẹ̀ Yorùbá àfi ká tún ra wa sí ọdún bá fẹ́ wa sí bẹ́ẹ̀ yóò jẹ́ ẹ̀rẹ́dà tó ń jẹ́ wa bẹ̀rẹ̀ rí ó jẹ́ wa orí àbọ̀ kò jẹ́ búrẹ́dì nìkan náà ń dùn fún tẹ́lẹ̀ ó ti wá ń jẹ́ wa nísìn. ẹ dákun ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam nílẹ̀ Yorùbá àkídà wa ẹ dákun ẹ̀jẹ̀ àlọ́ rí tún sí àkídà wa ẹ̀jẹ̀ àlọ́ rí tún sí àwọn olóńgbò wọ̀nyí ẹ̀dá Ọlọ́run ọba ni wọ́n ń sáyé tí ẹ ní ìsáyé tí ẹni ẹni Saudi Arabia alawa Madina yìí masalasi anabi Muhammad ala sahibi abdul salas wa atam taslim ní Madina ńláwà yìí ẹni nǹkan báyìí níbẹ̀ láti rí olóńgbò yìí ẹ dákun kí olóńgbò yìí nínú àkókò yìí lóru báyìí káwa bá rí olóńgbò báyìí nílẹ̀ Yorùbá mọ̀ pé orí náà ní kọjá sálì kìyàmọ̀ àkídà wa ẹja lọ ní tó ṣe gbogbo àwọn eré fíìmù tá a máa ń wò tí ń bà wá lákìdá jẹ́ ẹ dákun ẹja sinmi pàlàpàlà ẹja jáwọ́ mi ìbàjẹ́ ẹ̀rí dawrat miyah al-rijal men's toilet rí ẹni báyìí ọ̀nà ṣẹ́rí ọ̀nà street tiwa nínú hòtẹ́ẹ̀lì wa òní ẹni báyìí ní Madina nabuwa Muhammad sallallahu alayhi wa sallam olóńgbò rí gbogbo tẹ́jú ló dúdú tó bá wókè báwọn níṣẹ́ ẹ̀rí ẹ̀yìn dúdú yóò fẹ́ dẹ́rù báyìí ṣẹ́rí so ẹ̀yìn dẹ́rù báyìí tá wíhun gbogbo àwọn àkídà àti kó sí wa lórílẹ̀ Yorùbá nù eléyìí sáyé tiẹ̀ gbogbo yẹn ń kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbogbo yẹn ń bá tiwọn lọ ó náà sì ṣe tiẹ̀ náà ẹ̀rẹ́ ní mọ́sálásí àdẹ́gbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ṣẹ́rí kan ọkọ̀ àwọn ọlọ́pàá lẹ́rí ẹ̀rí olóńgbò ọ̀hún rè ẹ dákun gbogbo wa ẹja lórí tírákìdá wa sí ibi abakídá ara wa jẹ́ òtòkẹ́ wúrẹ̀ yóò ṣogbo wúrẹ̀ ya kíní kan gbogbo àwọn ọ̀rọ̀ tá a máa ń wò ilẹ̀ Yorùbá tí ń kó bá wa tí kálukú wa ní fọkànbalẹ̀ bọ́ tí kálukú wa kó dààmú sí gbèsè ayé ara rẹ̀ sẹ́rí kan olóńgbò dúdú rè ó dúdú yányán olóńgbò pọ̀ yàyín Saudi Arabia àwọn pọ̀ gan Madina yàyín àmì léyìí àwa kan jòkó tí wọ́n ń gbà ṣàtìrìn lọ láàrin bọ̀ làbárí ìjà mọ́sálásí ànábì ni wọ́n wà ìyá mo wá rò pé bó ṣe ṣẹ́jú méjì àbí mẹ́ta ká fi sọ̀rọ̀ lórí ẹ̀ olóńgbò dúdú ní ohun ẹ̀yìn ó dúdú rẹ́kírẹ́kí sẹ́rí kẹfà ilé ọ̀ àṣẹyìn oní ẹ̀rí pé ní sáṣẹ́yìn yìí ká nílẹ̀ Yorùbá ní la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah Ọlọ́run ló mọ tí ó ṣẹlẹ̀ lálẹ́ yìí ẹni ó bá rí bóyá ní ó lè sùn mọ́júmọ́ ẹni ó rí gangan fún rẹ̀ bóyá ní ó lè sùn sílẹ̀ ní ó fi mọ́ bó bá lè pó lè sùn báyìí pé òun náà bá dájú gan bó ṣàdá lórí ni bó ṣe kíní kan ni wọ́n bá pọ̀ lórí ẹ̀ wó pa olóńgbò yìí lálẹ́ yìí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run abẹ́lúwa gbọ́ndé wa karamihi وعزه وفضله أن يزيدنا ما أفهم أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.